Otasansan rédíò and TV. ẹ̀lẹ́lẹ́ ni kò sí òfin ní Nàìjíríà rárá. ẹlòmíín ni kò yẹ kí wọ́n fi Emefiele sílẹ̀. owó ni àwọn adájọ́ gbà. Ọlọ́run yóò tún mú ní agbára Olúwa. ẹnìkan ní àwọn alábòsí ni ó wà lẹ́yìn rẹ̀. Kò sófin ní Nàìjíríà ṣùgbọ́n Ọlọ́run yóò tún dá. ẹnìkan ní ilé ẹjọ́ dojú ti ra wọn ṣe bí gbogbo fámìlì adájọ́ jẹ nínú ìyà tí Emefiele fi jẹ Nàìjíríà. ẹnìkan ní gbogbo ọmọ Nàìjíríà bá ìdójútì pàdé lọ́wọ́ rẹ̀ bí ó sì gba ìtúsílẹ̀. ẹnìkan ní ẹkúṣẹ́ o. gbígba fífi Emefiele sílẹ̀ yìí kì í ṣe pé kò ní ẹjọ́ jẹ́ mọ́ o. kí yẹn ká là yẹn. kì í ṣe pé kò ní ẹjọ́ jẹ́ mọ́. kì í ṣe pé ọ̀rọ̀ ti tán síbẹ̀. ìyọ̀ǹda bẹ́ẹ̀lì ìyọ̀ǹda láti máa jẹ́jọ́ láti lé òun ni bẹ́ẹ̀lì eléyìí tí wọ́n fi sílẹ̀ fún un. kì í ṣe pé kò sẹ́jọ́ mọ́ torí pé àwọn kan ti fẹ́ máa sì gbé wọ́n ti fẹ́ máa sì gbọ́ wípé wọ́n ń lérò wípé bóyá ẹjọ́ ti parí tàbí Emefiele ò ní ẹjọ́ jẹ́ mọ́. rárá o bẹ́ẹ̀lì eléyìí tí wọ́n fún un ni láti lọ láti láǹfààní láti wá máa jẹ́jọ́ láti lé kó sì lè láǹfààní láti máa ṣe ìtọ́jú ìlera ara rẹ̀ òun ni eléyìí tí wọ́n fún un. gẹ́gẹ́ bí ìlànà tí ilé ẹjọ́ sì gbé kalẹ̀ gbà yẹn gan ni pé kò lẹ́tọ̀ọ́ láti rìnrìn àjò lọ sókè òkun pé wọ́n fún láǹfààní láti rìnrìn àjò lọ sókè òkun pàápàá pé orílẹ̀ Nàìjíríà náà ni yóò sì wà gbogbo ìtọ́jú tó bá fẹ́ gbà láàrin orílẹ̀ Nàìjíríà náà ni lẹ́tọ̀ọ́ àbí láǹfààní jèrè lásìkò tó ń jẹ́jọ́ lọ́wọ́ yìí láti rìnrìn àjò kankan kíyẹn jẹ́ àgbọ́yé. kì í ṣe pé bóyá pé ẹjọ́ ti parí tàbí bóyá pé wọ́n ti fi sílẹ̀ fáínálì rárá. ìyọ̀ǹda Otasansan rédíò and TV. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. àmọ́ tó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. a kí gbogbo yín pátá ẹ̀yin tẹ́ wà ní káàkiri àgbáyé. a kí yín o ẹ ṣé ẹ kú fẹ́. a dẹ̀ fi àsìkò yìí a fi ṣe ládùúrà wípé ọdún 2024 ọdún ayọ̀, ọdún ire, ọdún àlàáfíà, ọdún ìbùkún, ọdún ìgbéga ló máa jẹ́ fún gbogbo wa láṣẹ Èdùmàrè. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. ẹ̀ṣọ́ kò yí ni mí. ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. eléyìí tá a tún mú wá ní ìròyìn tó jáde ní ọjọ́ ẹtì Friday ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2023. kí ni ìròyìn yẹn sọ? ta ni ìròyìn ń dálé lórí? ìròyìn mọ̀ jáde. ìròyìn jáde wípé gómìnà ilé ìfowópamọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ilé ìfowópamọ́ àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, Central Bank of Nigeria, gómìnà tẹ́lẹ̀ tó ń kojú ẹ̀sùn ìṣòwò ìlú kúmọkùmọ, ìkówójẹ lọ́wọ́ nílé ẹjọ́. ilé ẹjọ́ mọ̀ ti gba béèlì rẹ̀ Godwin Emefiele ó ti gbàtú sílẹ̀ o lẹ́yìn tí ó ti pèsè àwọn nǹkan tí ilé ẹjọ́ béèrè wípé kó fi kalẹ̀ kó mú wá kí ilé ẹjọ́ tó lè yọ̀ǹda rẹ̀ láti lọ máa wá jẹ́jọ́ láti ilé rẹ̀.
ọ̀rọ̀ Nàìjíríà àfi kọ́bẹ̀ Èdùmàrè kó bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe, torí ọ̀rọ̀ Nàìjíríà ti sú ọmọ Nàìjíríà gan tá a bá ní parọ́ fúnra wa. Kò yé ọ̀pọ̀lọpọ̀ mọ́, torí pé ọ̀rọ̀ orílẹ̀ Nàìjíríà ó ti wá dàbí dírámà, bí eré orí ìtàgé. Ó jẹ́ pé bí kan ṣe ń parí ní ìmíì bẹ̀rẹ̀ sísìn fíìmù. Ọlágbára o. Lẹ́yìn tí Godwin Emefiele tó ti wá meet up pẹ̀lú bail bond rẹ̀ tí wọ́n dẹ̀ ti fi sílẹ̀ ní ọjọ́ Friday ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2023 yìí láti wá máa jẹ́jọ́ láti lé. Ó ní àwọn èèyàn lóríṣiríṣi, àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fi èrò tiwọn àti ìwòye tiwọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà, lórí bí wọ́n ṣe yọ̀ǹda Emefiele kó wá máa jẹ́jọ́ láti ilé rẹ̀. Kí làwọn èèyàn sọ? Kí làwọn èèyàn ń wí? Ohun táwọn èèyàn ń sọ, táwọn èèyàn ń wí, òun náà ni a fẹ́ mú wá fún yín nínú fídíò yìí, tí ẹ̀yin náà ó sì jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí bí ilé ẹjọ́ ṣe padà yọ̀ǹda Emefiele kọ́kọ́ wá máa jẹ́jọ́ láti ilé rẹ̀ lẹ́yìn tí ó ti pèsè àwọn nǹkan tí ilé ẹjọ́ béèrè. Ọ̀gá o. Nínú èrò àwọn èèyàn, ẹnìkan kàn tí ẹ fi ránṣẹ́ sí wa wípé kí la ti rò pé ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ṣáájú kí Emefiele gan kó tó rí àwọn nǹkan tí ilé ẹjọ́ béèrè pé kó pèsè kalẹ̀, kó tó di pé ó gbé kalẹ̀, sẹ́yìn pé ó ti pẹ́ tí ilé ẹjọ́ ti gba béèlì rẹ̀, tí ilé ẹjọ́ ti béèrè àwọn bail bond kan lọ́wọ́ rẹ̀ sí àsìkò ọjọ́ tí ó wá padà meet up bail bond yẹn. Gap yẹn pọ̀, ọjọ́ yẹn pọ̀. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń sọ̀rọ̀ ṣáájú ọjọ́ Friday yẹn wípé Emefiele wípé kò lè meet up pẹ̀lú bail bond tí ilé ẹjọ́ béèrè yẹn, pé mo ló ti fẹ́ rí, pé ó ní owó yẹn o, òun gangan fúnra rẹ̀ ó lè pèsè àwọn nǹkan yẹn, ṣùgbọ́n ilé ẹjọ́ ní àwọn èèyàn ni yóò pèsè rẹ̀ fún un, pé yóò wá nira láti rí àwọn èèyàn tí yóò dúró fún un, látàrí pé àwọn èèyàn máa bẹ̀rù láti má jẹ́ pé kí wọ́n fura sí àwọn náà. Ẹ gbọ́, àwọn wo wá ni ó wá padà dúró fún Emefiele nílé ẹjọ́? Àwọn wo ni ó padà pèsè àwọn nǹkan tí ilé ẹjọ́ sọ wípé onídùúró rẹ̀ gbọ́dọ̀ pèsè yẹn? Àwọn wo ni wọ́n pèsè nǹkan yẹn fún un? Àwọn kan ní ó yẹ kí ilé ẹjọ́ kó wádìí tàbí kó tọpinpin, àjọ EFCC àti ICPC ó yẹ kí àwọn náà tọpinpin ká sì wádìí irú àwọn èèyàn tí wọ́n dúró fún gan, àti àwọn èèyàn tí wọ́n pèsè àwọn nǹkan tí wọ́n ní onídùúró rẹ̀ gbọ́dọ̀ ní, pé ó yẹ kí àjọ EFCC àbí ICPC ó yẹ kí wọ́n wádìí irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà. Ó lágbára o. Atrocities tí Emefiele tó ti commit lásìkò tó wà lórí ipò yẹn ó lágbára, ó ti pọ̀ jù. The same Emefiele yìí náà ni ìròyìn gbé ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn wípé ó operate 587 accounts, àbí ṣe náà ni 593 foreign accounts. Kí ló dé nínú ayé náà? 593 foreign accounts, ṣẹ̀rìpọ̀ lágbára. Ẹ wá wòye owó
ẹ wo iye owó tí ó wà ní àkáǹtì kọ̀ọ̀kan ṣe ìpínlẹ̀ gan ti fẹ́ ju ti Abacha lọ àbí àbẹ́yẹ rò bẹ́ẹ̀ ó ti fẹ́ ju tàbáṣà lọ owó Abacha sì rèé owó tí Abacha ṣe kúmọkùmọ́ gbà yẹn tó kó tọ́jọ́ owó orílẹ̀ Nàìjíríà gbà yẹn wọn tí Nàìjíríà ò tí ì rí gbà tán níbi tó owó yẹn pọ̀ dé ẹ̀tún wọlé ìta tún kó sí yìí kí ló dé kí ló táwọn èèyàn fi bẹ̀rù Ọlọ́run báyìí àdáàdá ayé iná náà ni ó lágbára o ẹ wò ó ẹ jẹ́ kí n mú táwọn èèyàn ń sọ èrò àwọn èèyàn ìwòye àwọn èèyàn ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wa kẹ́yìn náà gbọ́ tẹ́ bá gbọ́ tán tá a bá mú wá fún yín tán ẹ wàá jẹ́ ká mọ èrò tiyín náà òye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí ẹni lè ní fresh charges loading this economic terrorist must not be released ẹnìkan ló sọ yẹn o ẹlòmíín ní freedom or Christmas break second time will continue 2024 ẹnìkan ló sọ yẹn ẹlòmíín ní please re-arrest him ẹnìkan ní this man will go to church on Sunday to do the Thanksgiving and the church member will eat and dance finished Nigeria hey ọ̀gá o ẹnìkan ní please bargain loading for his Gina freedom ẹnìkan ní to everyone reading this I am a musician and I wish to be followed by you it could mean a lot ìyẹn ọ̀kan tí ẹ papọ̀ mọ́ tá à ń sọ ẹni lè ní but someone that did nothing was granted free bail by court and federal refused to because he is from southeast ẹnìkan ló sọ yẹn ẹlòmíràn ní where is Malami ẹnìkan ní why now let him stay a bit more this man really suffers Nigeria ẹnìkan ní that is Nigeria for you anyway ní he is going to be arrested on the basis of the new evidence against him for the acquisition of 2 questionable banks in Nigeria he is a thief and should be prosecuted ẹnìkan ló sọ yẹn ẹnìkan ní I'm not happy for this is sad ẹlòmíín ní God go punish him ẹnìkan ní he must not be released they will file another fresh charges against him ẹnìkan ló sọ yẹn ẹnìlẹ́ ní it cannot stop there this magnitude organized crime cannot be swept under any carpet fingers crossed bó ṣe sọ nìyẹn ẹnìlẹ́ ní kò sí òfin ní Nàìjíríà rárá ẹlòmíín ní kò yẹ kí wọ́n fi Emefiele sílẹ̀ owó ni àwọn adájọ́ gbà Ọlọ́run yóò tún mú ní agbára Olúwa ẹnìkan ní ẹranko lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ lórí Yorùbá yẹn ìfẹ́ ara ẹni nìkan ló wà lọ́kàn rẹ̀ tí ẹbí rẹ̀ bá wà lára àwọn tí wọ́n pa yẹn kò ní rántí pé Yorùbá lòun ẹnìkan ní àwọn alábòsí ni ó wà lẹ́yìn rẹ̀ kò sófin ní Nàìjíríà ṣùgbọ́n Ọlọ́run yóò tún dá ẹnìkan ní ilé ẹjọ́ dojú ti ra wọn ṣe bí gbogbo fámìlì adájọ́ jẹ nínú ìyà tí Emefiele fi jẹ Nàìjíríà tó ó tún kù bí o ẹnìkan ní tí ó bá bọ́ lọ́wọ́ ìdájọ́ ayé kò lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ti Ọlọ́run ẹnìkan ní Emefiele kò tako àṣẹ ilé ẹjọ́ o ó béèrè fún ìwé àṣẹ ìdí ẹjọ́ ni léyìí tí ó bá òfin àti ìlànà mu ẹ má ṣì aráàlú lọ́nà ẹnìkan ló sọ yẹn ẹnìkan ní ẹ̀yin wisdom ẹ̀yin ènìyàn yìí àkọlé burúkú lẹ kọ ṣé ìjọba àpapọ̀ ní ilé ẹjọ́ dójútì àbí ilé ẹjọ́ tí gbàbọ̀dẹ̀
ẹnìkan ní gbogbo ọmọ Nàìjíríà bá ìdójútì pàdé lọ́wọ́ rẹ̀ bí ó sì gba ìtúsílẹ̀. Ẹnìkan ní ẹ kú iṣẹ́ o. Ẹ wò ohun tí àwọn èèyàn sọ ó pọ̀, eléyìí tí a lè mú wá òun náà ni àti mú wá fún yín yẹn, ṣùgbọ́n ẹ jẹ́ ká yànnàná rẹ̀ o. Gbígba fífi Emefiele sílẹ̀ yìí kì í ṣe pé kò ní ẹjọ́ jẹ́ mọ́ o, kí yẹn ká là yẹn, kì í ṣe pé kò ní ẹjọ́ jẹ́ mọ́, kì í ṣe pé ọ̀rọ̀ ti tán síbẹ̀. Ìyọ̀ǹda bẹ́ẹ̀lì, ìyọ̀ǹda láti máa jẹ́jọ́ láti lé òun ni bẹ́ẹ̀lì eléyìí tí wọ́n fi sílẹ̀ fún un. Kì í ṣe pé kò sẹ́jọ́ mọ́, torí pé àwọn kan ti fẹ́ máa sì gbé, wọ́n ti fẹ́ máa sì gbọ́ wípé wọ́n ń lérò wípé bóyá ẹjọ́ ti parí tàbí Emefiele ò ní ẹjọ́ jẹ́ mọ́. Rárá o, rárá o. Bẹ́ẹ̀lì eléyìí tí wọ́n fún un ni láti lọ láti láǹfààní láti wá máa jẹ́jọ́ láti lé, kó sì ní láǹfààní láti máa ṣe ìtọ́jú ìlera ara rẹ̀, òun ni eléyìí tí wọ́n fún un. Gẹ́gẹ́ bí ìlànà tí ilé ẹjọ́ sì gbé kalẹ̀ gbà yẹn gan ni pé kò lẹ́tọ̀ọ́ láti rìnrìn àjò lọ sókè òkun, pé wọ́n fún láǹfààní láti rìnrìn àjò lọ sókè òkun pàápàá, pé orílẹ̀ Nàìjíríà náà ni yóò sì wà, gbogbo ìtọ́jú tó bá fẹ́ gbà láàrin orílẹ̀ Nàìjíríà náà ni. So kò lẹ́tọ̀ọ́ àbí láǹfààní jèrè lásìkò tó ń jẹ́jọ́ lọ́wọ́ yìí láti rìnrìn àjò kankan. Kíyẹn jẹ́ àgbọ́yé, kì í ṣe pé bóyá pé ẹjọ́ ti parí tàbí bóyá pé wọ́n ti fi sílẹ̀ finally. Rárá, ìyọ̀ǹda láti máa jẹ́jọ́ láti lé òun ni wọ́n fún un. Kíyẹn máa jẹ́ àlàyé fún àwa tí à ń comment àti àwa tí a ti ń sọ nǹkan mìíràn lórí bí ó ṣe gba ìtúsílẹ̀ ní ọjọ́ Friday yẹn. Tó, kí ni ìwòye tiyín? Kí ni èrò tiyín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ Nàìjíríà, gẹ́gẹ́ bí ẹni tí òun náà wà lára ẹni tó sọ́fà, tó jìyà nínú ìgbésẹ̀ tí Emefiele gbé lórí naira reprinting àti cashless policy tó gbé wá nígbà yẹn? Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín nísàlẹ̀ fídíò yìí láàyè comment. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọdẹlẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.